Ìgbésí lọ ṣe mínísítà yìí. Ẹ̀rọ ẹ̀gbọ́n ìbí ti dá. Ẹgbẹ̀rún náà máa ń bá ga o. Ẹgbẹ̀rún náà. Fọ̀wọ́n lọ́wọ́. Easy. Àwọn ni wọ́n lọ ṣe MRI scan. Ó yá sọ fẹ́ bá bọ̀ sí náà. Brain MRI la lọ ṣe. Ó dẹ̀ ní kókó wá ṣe surgery. Brain surgery ló ní ká lọ ṣe bẹ́ẹ̀ wọ́n ní ká 1.2. Brain surgery ló ní ká lọ ṣe. Bẹ́ẹ̀ ni 1.5 mi. Now, nípa orí òfin lọ́wọ́ àwọn ni a gbé lọ́jọ́ sí. Àwọn ni obìnrin tí ọkùnrin lọ́jọ́ sí. Ọ̀la wa ni days kan fún wọn ní òtí ẹ̀ ráyè torí throughout the week àbí sí mo ṣẹ̀dí láti kú ni ó wá ń sunkún bẹ̀rẹ̀ pé ọ̀la náà máa fa àwọn ọ̀la náà fún yín kẹ̀ torí ó ń tọ́jú màmá báwo ló jẹ́ tí sọ́dọ̀ dẹ̀ náà. Èmi ni mo ń tọ́jú èmi ni àkọ́bí wọn àtìgbà tó dẹ̀ ti bí ọmọ inú wọn ti lè fọwọ́ gbé wọn lè fọwọ́ wọn ṣe kọ́kọ́ wọn lè fọwọ́ wọn jẹun èmi ni mo máa ń tọ́jú wọn èmi kódà èmi ni mo ń wẹ̀ fún wọn dì sí èmi ni máa wọṣọ fún wọn èmi ni máa fún wọn lóúnjẹ ẹ jẹ́ ṣàánú mi ẹ jẹ́ kí wọ́n ìmìíràn ọmọ wọn kọ́rẹ́ mọ́ wọn gbé ọmọ yìí ti pé 2 years ó ti pé 2 years báyìí ẹjọ́ tí ó lẹ́yìn mọ́ Nàìjíríà ẹ jẹ́ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi mo ti jẹ̀yà kó lórí ìyá ẹ jẹ́ ṣàánú fún mi ẹ jẹ́ ṣàánú fún mi ẹ jókòó yín sẹ́ ẹ jókòó yín ẹ lè kúnlẹ̀ pẹ̀lú ẹ ṣàánú fún mi o ẹ ṣàánú fún mi o ẹ jẹ́ rẹ̀ mi lọ́wọ́ ẹ jẹ́ kí ẹ jẹ́ akọ́ sọ̀rọ̀ náà dìde náà ẹ jẹ́ ṣàánú. ẹ jẹ́ kó báwọn èèyàn sọ̀rọ̀ náà ó màmá yìí ni ìyá tí wọ́n ló bímọ gbọ́mọ ẹ jáde. So ẹni tó bímọ rèé ẹni tó gbé ọmọ rèé ẹni tó bí ọmọ rèé bẹ́ẹ̀ tí wọ́n ti bímọ náà ti dà báyìí. So wọ́n wá ní kí wọ́n ṣe test MRI yìí tẹ́ bá wà bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn àwọn kan fún ọ ló wọ́n lọ ṣe test MRI màá ló wá ṣe test MRI yẹn wọ́n ti wá ṣe wọ́n wá fún ọ ní déètì lọ́la ní ìgbé kéèsì ní alẹ́ Sunday bẹ́ẹ̀ wọ́n ní ọ̀la ni wọ́n ní kí wọ́n wá ọmọ tó bí nì ọmọ kan tó ń tọ́jú ìyá ẹ̀ ni ó ń tọ́jú ìyá ó ń tọ́jú ọmọ òun gan láìpẹ́ oní skul àbí nǹkan bẹ́ẹ̀ni ọdún kẹrin lélẹ̀ tí mo ti fẹ́ ṣe wáyẹ́ẹ̀kì torí ọ̀rọ̀ ayé torí ọ̀rọ̀ àìsàn tó ṣe wọ́n gbá yẹn náà ó ti kọ́kọ́ ṣe wọ́n rí tí mo fi stop school ìgbà kan tó wá bí ọdún méjì sẹ́yìn kan tó lóyún ẹ̀ mo rò pé bóyá kí n lọ bẹ̀rẹ̀ lẹ́sìn mo tún bẹ̀rẹ̀ tutorial fún wáyẹ́ẹ̀kì bí wọ́n ṣe gbé ọmọ tó tí àìsàn tó dé mo tún wá kúrìtì pé kí o kú dúró àti gbà yẹn bẹ́ẹ̀ ni mo ti dúró fún school ẹ jẹ́ ṣàánú fún mi ẹ jẹ́ mi náà bá sí ẹ jẹ́ ṣàánú fún mi èmi náà fẹ́ káwé ẹ jẹ́ ṣàánú fún mi. àánú tẹ̀ ń béèrè sí ni máa gbọ́ àánú tẹ̀ ń béèrè sí ni kí ló tẹ̀ ń ṣọwọ́ báyìí. bó ṣe máa ń ṣe wọ́n nìyẹn bó ṣe máa lọ́wọ́ papọ̀ bó ṣe máa láti súnmọ́ mi bó ṣe máa ń ṣe wọ́n nìyẹn ọwọ́ wọn yẹn ó máa ó lé ọṣàn yẹn wá láti inú brain bẹ́ẹ̀ ló ti máa ń àfẹ́tì ó máa lọ ọwọ́ wọn. kí náà gbé jáde láti inú MRI tẹ lọ ṣe. wọ́n ní ó blọọkù mi. kí ló blọọkù. wọ́n ní vein tó gbé ẹ̀jẹ̀ lọ síbi àìsí inú ọpọlọ pé ó ti blọọkù. vein tó gbé ẹ̀jẹ̀ ṣé báyìí máa ń ṣe ni. bẹ́ẹ̀ ni bó ṣe máa ń ṣe wọ́n nìyẹn kódà gbọ́dọ̀ la pé kò tó bá ṣe wọ́n ju gbogbo ilẹ̀ lẹ́ẹ̀ bíbá yẹn wọ́n máa pò yí lẹ́lẹ̀ kó ti ṣe wọ́n mú àìmọye gbà nínú chọ́ọ̀chì bíbá yìí tó wọ́n máa pò yí lẹ́ẹ̀ máa bóyá wáyé pálógan ló gbé wọn àwọn èèyàn wọn máa sá wọn nílé ẹ̀pọ̀ ó ti ṣe wọ́n mú àìmọye gbà nínú chọ́ọ̀chì bíbá yìí. ṣé àwọn olóṣèlú lọ́kọ̀ báyìí tó fi ń pariwo ní chọ́ọ̀chì. bẹ́ẹ̀ ni tó ń ké tó máa ń fún wọn ní àyà tí wọn kì í lè sọ̀rọ̀ gbà. ẹ wọ ọmọ yìí ìran wà lórí ọmọ yìí máa padà travel out ṣe rí n tó ń ṣẹlẹ̀ sí wọn yìí ìtàn ni o náà èyí tó ṣẹlẹ̀ sí mọ́mí ẹ̀ kò jẹ́ kó ń kàwé kò jẹ́ kó ń kàwé ó ló ń tọ́jú ọmọ dóná oní ìwọ ló máa ń jẹ́ kó fọmọ lọ́yàn àbí. ẹ máa gbé fún wọn báyìí ọmọ fún ẹ máa gbé fún wọn gbé dání báyìí tó máa fi mọyàn tán ni. kìkì mọ̀ ìyá kílẹ̀ ló ń ṣe fún yín. ní máa tábà fún ẹ ní máa wẹ̀ fún ọ ní máa fún ọ lóúnjẹ wọn ní fún ọ lọ ṣe kókó mi ò ní bàbá mi ò ní ìkọ̀kọ̀ mọ́ mi nìkan ni mo ní. now ọjọ́ wo náà pè sọ́júrì mi báyìí. wọ́n ní ká wá lọ́la pé tówó bá ti wà àwọn máa ṣe lọ́la.
tó bá ti wà ogun wọn bá tọ́ lè lòdì ọ̀la nìkan lọ́ fún wọn ní àwọn gbọ́dọ̀ waste time mọ́ torí ó ti pẹ́. ó ní owó sọ́jú ní 1-2 wọ́n wá ní bẹ́ẹ̀dì kankan oògùn wọ́n á dìtẹ̀ wọn náà fi ṣe sí 1.5 million. Kí ló fẹ́ káwọn èèyàn wá ṣe báyìí torí lẹ́ẹ̀tì mo fẹ́ kó gbà mí ní kó ṣàmúfọ́ kó rí ìṣòwò fún wa kó lè lọ ṣe sójú ìyẹn lọ́la ẹ̀jẹ̀ ń ṣàlù fún báwo ni wọ́n ṣe jẹ́ sí wọn. Àkọ́bí wọn ni èmi ni first child wọn èmi ni first born wọn. Ó sọ̀rọ̀ òkè. Èmi ni first born wọn èmi lọ́wọ́ kọ́ bí. Wọ́n náà kọ́ bí. Bẹ́ẹ̀ ni kó tó di pé wọ́n bí mo pé ọmọ ọdún 15 years kó tó di pé ọ̀rẹ́ ọmọ mi ìbílẹ̀ mi. Ọmọ wọn náà bílẹ̀ lẹ́yìn 15 years. Wọ́n ti mú lọ gbà tí agbára mi ò gbé àwọn mẹ́tẹ̀ẹ̀ta torí àwọn mẹ́ta ni mi ò lè máa tọ́jú ilé kí tún máa tọ́jú ìyá tún máa tọ́jú bébí mo ṣe ní pé èèyàn kan wá láti Ìbàdàn wá kí wa ń bì báyìí ní káàmpù gbá ẹ̀ wá mú lọ pé kọ́ mo ní wàhálà yẹn ti máa pọ̀ jù fún mi. So ìwọ ló ń wẹ ọmọ yìí wọ́n ló ń wẹ ọmọ yìí. Bẹ́ẹ̀ ni mi mọ̀ wẹ̀ láti bébí. Ǹgbọ́n wọ́n ní wọ́n ló ń wẹ̀ fáwọn. Èmi wọ́n wẹ̀ fún wọn mo tábà fún mi. Dúró ìwọ ló ń wẹ̀ fún mọ́mì yìí. Bẹ́ẹ̀ ni èmi mọ̀ wẹ̀ fún ìmọ̀ tábà fún wọn kò sí bàtà bá fẹ́ lọ tọ̀ àbọ̀ fẹ́ lọ tọ́lẹ̀ tí a máa jọ lọ ni. Ọmọ àjọ làwọn èèyàn gan lè testify sí mi báyìí pé. Ẹgbọ́n ta ló wà ń bẹ̀? Àwọn ni wọ́n ń tẹ̀lé wọn kiri. Wọ́n máa ń tẹ̀lé wọn. Ẹgbọ́n ta ní sọ̀rọ̀ ta ló wà ń bẹ̀? Ta ló wà ń bẹ̀? Ṣé ó lóun lòún wẹ̀ fún mọ́mì yìí? Ọmọdé mélòó ni yín báyìí? Ẹ ti lé 40. Ọjọ́ tẹ́ ti bímọ ilẹ̀ ti lè lo ọwọ́ yín mọ́. Ẹgbọ́n tó máa ń ṣèyàn bẹ́ẹ̀ kéèyàn bímọ kéèyàn má lè lo ọwọ́ mọ́ kí ló fẹ́ fà? What would cause it? Kéèyàn bímọ kó má lè lo ọwọ́ mọ́. Ó wá ń gbé ọmọ fún wọn. Wọ́n fọmọ lọ́yàn yóò tún padà gba ọmọ padà. Mi ìmọ̀ tó fẹ́ káwọn èèyàn ṣe sí àwọn èèyàn ń wù ẹ́ lórí kinní báyìí. Ẹjọ́ ṣàánú fún ìyá mi o. Ẹjọ́ ọmọ Nàìjíríà. Ẹjọ́ ṣàánú fún ẹ̀ ní bímọ tó lọ́wọ́ yín rẹ̀. Ẹjọ́ ṣàánú ìyá mi o. Ẹjọ́ ṣàánú fún wọn ẹ̀ ní fún ẹ̀rù tó ṣe ṣàánú fún ẹ̀wọ̀n. Ẹ má ṣubú ẹ má ṣubú. Wọ́n ní kó wá ṣe sọ́jírì láàárọ̀ ọ̀la ní ọ̀la. Kíní ẹ̀dá ẹ máa rẹ̀ ẹ̀dá. Ní kọ́ bẹ́ẹ̀ mú wá ní kọ́ bẹ́ẹ̀. Ẹni bẹ̀rù yín sọ̀rọ̀ ṣàánú ní ọjọ́ ìkú pàjọ́. Mo fẹ́ ṣe yá àwọn ọmọ mi, mo fẹ́ tó ṣe àwọn ọmọ mi, ṣàánú mi, ṣàánú mi, ṣàánú mi. Ọyọ́ wọn lè sílẹ̀. Ìyá yìí mọ́mọ́ parẹ́ ẹ̀fẹ́. Ẹ bá ń gbé ẹ̀jú lọ. Ẹ bá ń gbé ẹ̀jú lọ. Ẹ̀sánú mi ẹ̀yọ́ mọ́lẹ̀. Ẹ̀sánú mi o. Ẹ̀sánú mi rí ìdánìkan àbọ́lá o. Ẹ jókòó. Ẹ jẹ́ gbójú wọn. Mo ti pọ́dún méjì báyìí tí mo ti wẹ̀ fún owó lè fọwọ́ wọn jẹun. Èmi ló máa fún ọ lóúnjẹ, èmi ló máa wẹ̀ fún wọn. Ẹyọ mẹ́rin tí lè gbé mi ìṣàánú fún ìyá mi. Ọmọdé sí ìyá mi kú. Súnmọ́ mọ́ mi ẹ̀. Ẹjẹ́ ìṣàánú fún wọn. Mo wà láyé kò fi ẹni tó bá fi tọ́jú àwọn ọmọ mi. Ẹjẹ́ ìṣàánú. Ṣé a lè bá wọn dọ́ tútù yẹn? Ṣé lóòótọ́ ni wàá sọ pírẹ́sì báyìí? Ẹ ṣú ọ. Báyìí tó wá ń yé ẹ̀rẹ̀ tààrà ń dọ̀tí báyìí. Ẹ jókòó yẹn ní sùúrù. Wọ́n ní kán mú 1.2 wá. Wọ́n ní àti bẹ́ẹ̀dì àti gbá àti nǹkan àti oògùn. Wọ́n ní kán ṣe ní 1.5 million. Hospital bo lẹ̀ ń lọ eré àbò ló wà. Òṣogbo kí lórúkọ hospital yẹn? Gosen àti Elekine. Ṣé wọ́n lẹ́nu máa ṣe? Ọlọ́run máa ṣe. Ẹ ṣú ọ. Bẹ́ẹ̀ni. Àwọn yóò ṣàánú. Ọlọ́run máa ṣe. Àwọn yóò ṣàánú. Ẹ̀yà mi àwọn ẹ̀ṣàánú fún ẹ̀ṣàánú fún ẹ̀yìn tẹ́ bá lóye ẹ̀ máa sọ lọ́yọ̀. Ẹ̀ẹ́dì bímọ tọ́ka ìsọdé báyìí ẹ̀ṣàánú fún wa. Ẹ̀ṣàánú mi bímọ tọ́ka ìsọdé báyìí ẹ̀yẹ mọ Nàìjíríà ẹ̀ṣàánú fún wa. Ẹ̀ẹ́dì bímọ tọ́ka ìsọdé báyìí ẹ̀yìn tẹ́ lóyún. Ẹ̀ṣọ́ láyé ẹ̀fọwọ́ yìí gbọ́mọ yìí. Ẹ̀ṣàánú fún ẹ̀ ọ́. Ẹ̀yẹ mọ Nàìjíríà ìdílé ìrànlọ́wọ́ fún wa o. Ayé ọmọ Nàìjíríà ìdílé ìrànlọ́wọ́ fún wa o.
Ṣé ní àkáǹtì? Bẹ́ẹ̀ni. Ṣé lákàǹtì? Bẹ́ẹ̀ni. Ẹ bá wá lẹ́rọ àti Ṣàánú mi o. Mo mọ lórí alẹ́ pé. ẹ máa fi àwọn èèyàn. Ṣàánú mi o. Ẹ̀mọ yóò ní dọ́mọ lọ́mọ Lẹ́yìn alẹ́ ẹ bá tún fẹ́ ṣe nǹkan sí i. Ṣàánú mi. Ọlá ní ká wá aṣáájú ọlọ́yẹmọ lẹ́yìn. Ọ̀la wọn ní kẹ wá. Ọlá ní ká wá. Mo fẹ́ ṣe yá Ọlọ́ ọmọ ti mi. pẹ́ jù. Mo fẹ́ ṣe yá ọmọ mi. Mo fẹ́ ṣe yá ọmọ mi. Wọ́n ní kókó wá pẹ́ jù ọmọ rí tí wọ́n rí tí wọ́n lọ́wọ́ yìí sí ọ̀rọ̀ ọpọlọ. Ẹjọ́ ìṣàlù. Wọ́n ní kó wá pẹ́ jù ọmọ yìí sí ọ̀rọ̀ ọpọlọ máa ní mẹ́ta. Ó dẹ̀ ti fọ̀rọ̀ rọ̀ ọmọ tètè gbàgbé kó wọ́n ṣe wọ́n yìí tó fi gbogbo wá ní àwọn ti gbàgbé. Ẹjọ́ ìṣàlù mọ̀ jẹ́ kí mọ̀ ìfẹ́ yà wọ̀ yọ̀ sọ́gbọ̀. Ẹjọ́ ìṣàlù. Ẹjọ́ ìṣàlù. Ẹ̀yà ọmọ Nàìjíríà ìdílé rẹ̀ lọ́wọ́ fún wa ìṣàlù fún wa. Ìṣàlù ìrànwọ́ lọ́wọ́. Ẹ má kúnlẹ̀ o. Ìṣàlù Ẹ fún má wa. ṣubú, ẹ má ṣubú. Ẹ bá ń bọ̀ mú. Ẹ mú ọṣẹ. Ìṣàlù fún wa o. Bó ṣe máa ń ṣe wọ́n nìyẹn. Bó ṣe máa ń ṣe wọ́n nìyẹn. Ẹjẹ́ ìṣàánú. Bó ṣe máa ń ṣe wọ́n nìyẹn. Bó ṣe máa ń ṣe wọ́n nìyẹn. Ṣé báyìí pẹ́ máa ṣe wọ́n ní? Bẹ́ẹ̀ni, ìgbà tí wọ́n máa ń gbé wọn dìde, akọ gbé wọn dìde lẹ́ẹ̀kan náà ni. Wọ́n ní iṣan yẹn ló ń fa àwọn ẹ̀jẹ̀ ọ̀rọ̀ ọ̀sùn dáadáa. Fóònù tẹ̀lé ń gba owó lọ mú fóònù yẹn. Kọ́kọ́ pe àkáǹtì yẹn náà. 9045. Ṣé ó pè ní? Bẹ́ẹ̀ni. Ó pè lẹ́yìn náà tó ń lò. Mo ṣe open recently ni mi ò kọ́ gbogbo social yóò jẹ́ kí n lọ ṣe kankan. Mo ṣe ní ẹ̀yà níyẹ̀ yìí gan ni. Ó ṣàṣe gbowó. Bẹ́ẹ̀ni ó ṣe gbowó. 9045 07 66 Bẹ́ẹ̀ni. Ọlọ́dún púpọ̀ fàtí àlọ́ máa gbọ́ orúkọ mi lọ́wọ́ à ń bẹ̀. Ẹ ṣàánú mi o. Ìnira ìpọ́jù fún mi o. Ìnira ìpọ́jù fún mi náà fẹ́ lọ gbèsè ayé mi bó ṣe wù mí o. Mo fẹ́ lọ gbèsè ayé mi náà o. Bàbá àìsàn bàbá náà mi náà. Ẹ̀jẹ̀ ṣàánú mi o. Èmi mo máa wọ̀ sọ fún ọ ẹ̀jẹ̀ ṣàánú o. Nàìjíríà ṣàánú. Ọlọ́run àbẹ́ lo gbèsè. Bẹ́ẹ̀ni ìwọ lọ́wọ́ ṣe wù wọ́n. Èmi ni máa fún wa lọ́wọ́. Ìyẹn lè má lo gbèsè ayé Ilé lákọ̀tún ara mi bó ṣe wù mí báwo yẹ fẹ́rẹ̀. Ilé kọ̀tún ara mi. Ilé kọ̀tún ara mi mọ̀. Olúwa kọ̀tún mi bẹ́ẹ̀. Àkáǹtì ti wà ń bẹ́ẹ̀. Àkáǹtì wà ń bẹ́ẹ̀ 01991315544. Àkáǹtì wà ń bẹ́ẹ̀. Mo wá fẹ́ gbá àkáǹtì wọn náà jáde. Àti ìgbà sí good donation fún wọn. Ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ẹ̀ ṣàánú ọ̀la lọ́lẹ́ka lọ ṣe ṣàánú fún wa. Àkáǹtì yẹn wà ń bẹ́ẹ̀ 01991. Wọ́n ní tó bá pẹ́ jù ọpọlọ mi ayé o. Fóònù tí wọ́n fi ń Wọ́n gbà ní tó lásán. bá pẹ́ jù ayé lórí o. Kí lorúkọ tó wà náà? Ayé lórí ìwọ́jọ yìí lórí. Ẹ ṣàánú mi. Ọlọ́dún púpọ̀ fàtí orúkọ mi ló máa gbé Wọ́n ní jáde. ayé lórí ìwọ́jọ yìí lórí.
Bẹ́ẹ̀ni, wọ́n ló máa yí sí mẹ́ńtà. Ẹjọ́ ìṣàánú. Ẹ má jẹ́ kí mọ́ mi yàwó ẹ̀rí ọ̀sán gbọ́gbọ́. Ẹjọ́ ìṣàánú fún ọmọ mi wọ́n báyìí o. Bẹ́ẹ̀ni. Ìmọ̀ Nàìjíríà ti dèrò lọ́wọ́ fún ẹ ṣàánú wa. Ẹ ṣàánú wa lọ́wọ́. Báńkì tí wọ́n gẹ́gẹ́ lélẹ̀. Ẹ ṣàánú fún wa ọmọ Nàìjíríà. Tó bá ń wọlé sọ́dọ̀ wọn, àwa náà máa rí ti foundation ẹ̀. Ń gbọ́ wọ́n ní ò lè gbàjọ ẹ́. 200 wọ́n ní kò lè gbàjọ 200. Wọ́n òpèrè wọ́n lè gbọ́ òpèrè ti gbowó rí. Kò ìgbowó 50,000 ló gbà last. A ó sì sọ gba kíní rẹ̀ jàre. Kò lè bá 50,000 ló gbà last. Ẹ̀ lákàtà kí ló ṣe wọ́n náà jẹ báyìí? Kò ṣe máa ń wọ́rì wọn ni. Ṣàánú wọ́n ẹ̀ mọ́ Nàìjíríà. Ṣàánú mi o. Ẹni bẹ̀rù yín sọ́yàn o. Ẹni bẹ̀rù yín sọ́yàn ẹni dàwọn ọmọ yín lẹ̀. Àmì o. Ẹni bẹ̀rù yín sọ́yàn ẹni dàwọn ọmọ yín lẹ̀. Ṣàánú mi, ẹ má jẹ́ bẹ̀rù mi sọ́yàn. Ẹ má jẹ́ bẹ̀rù mi sọ́yàn mi ò ní. Sọ́wọ́ lè rí ìdààmú báyìí. Sọ́wọ́ lè rí 1.5 lẹ́lẹ́. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi o. Ẹ ṣàánú mi. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi. Ẹ má jẹ́ kú dàbọ̀ mi. Ẹ ṣàánú wọn. Ẹ má jẹ́ ṣàánú. Ẹ ṣàánú mi. Ẹ má jẹ́ orí mi ó dàrú o. Ẹ má jẹ́ èyí lórí ẹ ṣàánú mi o. Ẹ ṣàánú mi ẹ̀yin ọmọ Nàìjíríà. Kótó yìí sí mẹ́ńtà ẹ̀jẹ̀ ṣàánú wa. Báńkì tí wọ́n bẹ́ Ẹ ṣàánú fún ọmọ Nàìjíríà. Ẹ dìde ìrọ̀lọ́wọ́. Ṣàánú mi. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣàánú wa. Ẹ ṣàánú wa. Ìníyàwó ò ní bàbá o. Mi ò níyàwó sí bàbá ìlẹ́ni tí ó tọ́jú mi. Ìlẹ́ni tí ó tọ́jú mi mo ti sáwọ́ Agbala Gabriel ẹ ṣàánú mi. 01991 31544 gbé wọn. Ẹ ṣàánú mi, ẹ má jẹ́ fún mi sọ́yẹ́, ẹ má jẹ́ orí mi ó dàrú. Àbí tó ní mi bá ti dàrú dáná fẹ́ dúró ní mi. Ẹ ṣàánú mi. Yé ìjọ ni yóò wà láyé o máa tọ́jú àwọn ọmọ mi. Bẹ́ẹ̀ ni o. Àwọn ìtàkìrì Ẹ̀dùn kí náà sọ ń sìn náà. ẹni ìgbà tí mo wà láyé ẹni bá tọ́jú àwọn ọmọ yìí ṣe ni mo bá kú dání ó bá mi tọ́jú. Tó bẹ́ẹ̀ ṣe wà mọ́ bọ̀. Ẹ̀dùn bẹ́ẹ̀ ṣe wà mọ́ bọ̀. Bí bẹ́ẹ̀ ṣe wà ṣe ẹ̀rẹ́ ìrìn kankan. Àyẹ̀yọ̀. Ẹ̀dùn sẹ́mi èmi mo ti ẹ̀ ń béèrè yìí. Sẹ́yìn mo tún béèrè. Ọjọ́ wọn ti wà ń bí ta ló wà wá. Ó ti pọ́ṣù mẹ́ta kan ti wà ń bí báyìí. Kò sẹ́ni bọ́dí tó wà orí. Ọjọ́ wọn ti wà ṣọ́ọ̀ṣì. Ìwọ́dé tó wà Dáàdì náà ló fún mi ọlọ́wọ́ kẹ ilẹ̀ mi lọ. Dáàdì ló kọ́ fún wa Ohun tí mo tún máa ń jẹ ilẹ̀ rà. Mo ra ògùn fún ẹjọ́ ní wọn bàbá wọn pé ẹjọ́ ìjọba lè tọ́. Ẹjọ́ fún wa lọ́wọ́ ògùn àwọn kan lọ tún fún wa lọ́wọ́ jẹ. Ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ẹ ṣàánú àwọn. Ẹ ṣàánú. Ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ẹ ṣàánú àwọn. Ṣàánú mi ẹjẹ́ láyè tọ́jú àwọn ọmọ mi. Ṣàánú mi kí n fi lè tọ́jú àwọn ọmọ mi. Mo fẹ́ ká bọ́ra mi padà sẹ́gun ara èèyàn mi. Mo bọ́ra mi ṣe mí. Bí mo bá wọ̀nyẹ ṣe ń lo ara wọn mọ̀ ìṣàánú mi. Bí mo ṣe lè lo ara mi mọ́ mi gẹ́gẹ́. Ara yín ló ń lọ. Ara mi ló ń lọ rẹ̀. Ara mi ló ń lọ rẹ̀. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi o. Ẹ ṣàánú mi. Ẹ bá ń ṣàánú obìnrin. Ẹ ṣàánú mi. Wọ́n ní ọ̀la náà ní kan. Ẹ ṣàánú mi o. Wọ́n ní ọ̀la náà ní kan wá. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Wọ́n ní ọ̀la náà ní kan wá. Ẹ ṣàánú mi. Wọ́n ti ń sọ láti Monday bẹ̀ àráyè. Ìfá alẹ́ yìí mo ti ń lọ ilé. Ẹ ṣàánú Tó tọ́ mi. bá mi pé ọ̀la náà mọ̀ ní káwọn Ẹ wá. ṣàánú mi. Ẹ Ọmọ ṣàánú dẹ̀ fún ẹ̀ lápá ilé Ọmọ lọ yóò sí ní dọ́mọdọ́mọ. Ó dá kí ẹ̀mí tó máa kọ́mẹ́ǹtì yẹn. Ọmọ Ẹ yóò ní jọ̀ọ́ dọ́mọdọ́mọ. kí la lè ṣe fún bẹ̀rẹ̀ lálẹ́. Ọmọ yóò ní dọ́mọdọ́mọ o. Ọmọ yóò ní dọ́mọdọ́mọ o. Ẹ ṣàánú mi. Ẹ má jẹ́ ń ya wèrè. Ẹ má jẹ́ ń ya wèrè. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Ọlọ́run ọmọ fẹ́ ṣe yàwó ọmọ mi. Ọmọ fẹ́ ṣe yàwó ọmọ mi. Nígbà tó gba ọmọ mi fẹ́ ṣe ọlọ́run ṣàánú mi. Mo fẹ́ ṣe yàwó ọmọ mi. Ẹ ṣàánú mi o. Ẹ ṣàánú mi. Ẹ má jẹ́ òkú.
ló dé tó fẹ́ ṣubú kí ló dé. Mo ní máa ń gbé wọn dìde, wọ́n gbé wọn dìde. Ok, kí ni máa ń control wọn ni. Ẹ má